Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Only one corner. Sare ni juwe o. Toba je pe egbe ilo fi lele one corner till eternity. Allah. Toba je pe bayi ni won ko ori re si one corner till eternity. Allahu Akbar. One corner till we sare ni o asifi ako. A to wo one corner. Walau ishta alifan thumma alifin bada. Only for 1,000 years. Go to us, one of people to me, go to 2,000 man. Go see a near Nimbe, Sare and Kalko Fisile. Any transparency, a Sari long to rise. Be a barati quite easy. You're my pay, Kini wo Soti Hunu. Kini wo Soti Bima. If we wo a jar of Tamatoma. Tí omi ẹkún bá máa jí òkú ni àwọn tẹ́yìn mọ̀lẹ́bí ò rí rárá wọ́n máa sun fún Aisha Abimbola lẹ́nu jẹjọ́. Gbogbo ayé ló máa bẹ́yàn kú o àṣekà máa ṣe dáadáa o àṣeré bẹ́ẹ̀ àtẹ̀sá ò ẹ̀sán ilẹ̀ ẹ̀sìn àníwúntẹ́ bá ṣe lẹ́gbà àwọn èèyàn ti kú lórílẹ̀-èdè yìí tá à ń ṣépè kọ́lọ̀ mú wọn àwọn akẹ́ èkú náà táwọn èèyàn ń gbàdúrà kí wọ́n bá lọ kò ní dé. Ìṣẹ̀mí tẹ́lómi ń lo ìbànújẹ́ lọ́jọ́ báwọn ti ń wò ó. Ẹ má jẹ́ ní èpè ẹjọ́ ọ̀rọ̀ ẹnu yóò da gbogbo àwọn kan wọ̀nyí fún lẹ́mìí gígùn àwọn ni òní jẹ́ lómi ọ̀pẹ́ kú àwọn wèrè ẹlòmíì ní àwọn débi pé ẹ̀ tún lè lo influence ẹ̀ pé ó fún yín lówó ẹ̀ kàn kọ́ lẹ́tà fún mi kí n mú ọgbẹ́ láyé mi kí n wá fọwọ́ mi kọ́ lẹ́tà fún wọ àwọn tí ò tó ọ ni wọ́n kọ́ death certificate rẹ̀. Allahu Akbar. Kémi kọ́ wọ́n á máa rókọ̀ mi lérú lẹ́tà àrùwọ̀. Death certificate rẹ ẹni tí ó jà ó lè má ní mọ́tò o ẹni tí ó jà death certificate tí ó sign deceased name ẹni tí ó kọ́ sí pé ó kọ́ olóògbé ó lè má rówó jẹun. aláàjẹ kankan bàbá ń sẹ̀mí náà ní kúlẹ̀kúlẹ̀kúlẹ̀ bí kálukú bẹ́ẹ̀ ti lé bí kalẹ̀ ọ̀tán okùn sí ọwọ́ ẹ̀. ìnàlmọ́tà lẹ́bí nábì rún nàmí ni wọ́n bá yín náà wọ́n mọ̀lá kíkún. ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. wọ́n rọ gbogbo yín kí n tó ju gbogbo wa wà mí lẹ̀ hayatul hakiki ọ̀dọ̀ wọn yìí o ìṣẹ̀mí original ìṣẹ̀mí òdodo ni ẹ lò owó yín ọ̀dọ́rùn o òkìkí yín ọ̀dọ́rùn o. Láyé lẹ̀ lọ́nu gọ́sọ̀ làwọn èèyàn wá wá sí yá alájà actress ni actor ni ẹnìkan ọ̀rẹ́ nìkan lọ́rùn o. Ìbá jẹ́ pé báwọn èèyàn ti máa sáré bọ́ọ̀rọ̀ inú gọ́sọ̀ yìí ìbá jẹ́ pé bẹ́ẹ̀ náà lẹ́wà relevant ìjọ òpin àlùkí àwọn ni ìbá dà. Relevancy yìí tẹ́ ẹ̀ bá lò dáadáa kọ̀ọ̀kan jáyé o. يوم لا ينفع مال ولا بنون ọjọ́ ìpínlẹ̀ àlùkìyámà yìí ọjọ́ ìpínlẹ̀ àlùkìyámà tá a sọ fún yín àtọwọ́ àtọmọ àti dúkìá kò séyìí tó wúlò mọ́ illa man ata Allah bi qalbin salim àfẹ́lẹ́ ọba pàdé ọlọ́run pẹ̀lú ẹ̀mí tó mọ́. mọ̀lẹ́bí mi ni accidental ni o wọ́n lè bí ìyàn papọ̀ ká má jọjọ́ mọ̀ ìyá o. Bàbá kan náà lè bí ni a lè má jẹ́ family o aládùúgbò tì rẹ ni mọ̀lẹ́bí rẹ o olùrànlọ́wọ́ rẹ ni mọ̀lẹ́bí rẹ o àwọn tí múnú rẹ dùn tó múnú wọn dùn ni mọ̀lẹ́bí rẹ o ìyá tó fẹ́ pọmọ ẹ̀ ṣé mọ̀lẹ́bí ẹ̀ ni ọkàn bí ni kìí ṣe bí rẹ ẹ̀yin tọ́lọ̀ fi wá ní kẹ́ kí àtọ̀tọ̀ dà yín pọ̀ tọ́lọ̀ ní kọ́ mú ìyá ó dùn mo bá yín yọ̀. Gbogbo ẹ̀yin actors ọ̀dọ̀ wọn yóò ikú ti ń pa ojúgbà ẹni òwe ní pa o a máa ṣàdúrà kọ́dún ó jìnnà ni ẹ lọ́ọ́ fẹ́ràn ara yẹn má jẹ́ pé ikú ọ̀kanú iná ni wọ́n máa kó gbogbo yín jọ kò sí ẹ kánú tẹ lè tàn kánú ò lè tán àwọn tí ń ṣe kánú ẹ̀ ń fi fún wọn lówó ni. ẹ má jọ jẹ́ pé torí abẹ́ ta kánú lágbájá lẹ́wàá jọ péjú
obìnrin ẹsẹ̀ wọn gùn kí ló dé tẹ̀sẹ̀ tiẹ̀ kúrú. Ohun tó yẹ kẹ́ ẹ̀rẹ́ ẹ̀rán o òjò ń kú o atẹ́gùn fẹ́ o